mẹ́ta mi gẹ́gẹ́ bí ọba fún mi ní ìrírí ju 30 ọdún lẹ́kan 31 years gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn ìjọ lọ. Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ ló sọ bẹ́ẹ̀. Ìjọba ò ní agbára kankan tó lè fi gba ènìyàn, Ọlọ́run nìkan ló lè gbà wá, àfi ká padà sọ́dọ̀ rẹ̀. Bíṣọ̀bù David Oyedepo ló kéde bẹ́ẹ̀ lákòókò tó ń wàásù níbi ìyàsímímọ́ ilé Ọlọ́run. Ikọ̀ ọlọ́pàá 4 wọ gàù lẹ́yìn tí wọ́n gba ẹgbẹ̀rún 53,000 53,000 owó kò tọ́ lọ́wọ́ ọ̀gá àgbà àjọ ICPC láìmọ̀ pé òun ni dírẹ́bà awakọ̀ tí wọ́n dá dúró ní Rọ́nà. Tó o bá lọ sí àṣemáṣe pẹ̀lú obìnrin míì, ikú ni kì í sárùn. Jarvis kìlọ̀ fún Pella bí ìgbéyàwó wọn ṣe kù ọ̀sẹ̀ mélòó kan. Ọ̀gá àgbà ọlọ́pàá Nàìjíríà ṣètò ìgbéga fún àwọn ọ̀gá ọlọ́pàá sí ipò CP àti AIG. Ó gbà wọ́n nímọ̀ràn láti ṣiṣẹ́ náà pẹ̀lú òtítọ́ àti ìfẹ́ ọmọ Nàìjíríà. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ṣe àgbékalẹ̀ ẹ̀kọ́ nípa àyípadà ojú ọjọ́ fún àwọn olùkọ́ tó tó 300 láti lè máa kọ́ àwọn akẹ́kọ̀ọ́ bí àyípadà ojú ọjọ́ ṣe máa ń rí ní ilé ẹ̀kọ́ wọn. Àjọ DSS korojú sí ìdájọ́ ilé ẹjọ́ gíga àpapọ̀ lórí ẹ̀wọ̀n gbére tí wọ́n fún àwọn olórí ẹgbẹ́ jàǹdùkú méjì ni wọ́n bá ní àfi kílé ẹjọ́ kòtẹ́milọ́rùn ò tún dá. Àwọn afurasí jàǹdùkú Fúlàní ṣèkọlù sí abúlé kan ní ìpínlẹ̀ Plateau. Wọ́n ṣekú pa èèyàn méjì tí àwọn míì sì farapa. Àjọ NDLEA mú ọkọ àti ìyàwó kan tí wọ́n sì tún gba òbítíbitì oògùn olóró lọ́wọ́ wọn ní ìpínlẹ̀ Edo. Àwọn ọmọ ẹgbẹ́ Boko Haram gbìyànjú láti kó àwọn ìdílé wọn kúrò láwọn apá ibì kan lágbègbè Lake Chad lẹ́yìn ìkọlù àwọn ọmọ ológun tó ń wáyé lemọ́lemọ́. Frankowski ti gbóríyìn fún Victor Osimhen fún ọkàn akin rẹ̀, ó sì tún kà á mọ́ ọ̀kan lára àwọn 5 agbábọ́ọ̀lù lọ́wọ́ iwájú tó dára jùlọ lágbàáyé. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yìí. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ọdún mẹ́ta mi gẹ́gẹ́ bí ọba fún mi ní ìrírí ju 30 ọdún lẹ́kan 31 years gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn ìjọ lọ. Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ ló sọ bẹ́ẹ̀. Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ aláyélúwà ọba Ghandi Afọlábí Ọláoyè lásìkò tó ń sọ̀rọ̀ fi ìdùnnú rẹ̀ hàn lórí ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gba ìtúsílẹ̀ nígbèkùn àwọn ajínigbé nínú ètò ìsìn ìdúpẹ́ tó wáyé láàfin Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ lẹ́yìn dídòòlà àwọn èèyàn náà. Ọba Ghandi Afọlábí ní bí èèyàn bá gun ẹṣin nínú òun kò ní kọsẹ̀ fún òmìnira àwọn èèyàn náà. Kábíyèsí ní lásìkò tí òun ṣe àbẹ̀wò sí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ náà nílé ìwòsàn tí wọ́n ti ń gba ìtọ́jú nìbàdàn, ẹkún nìkan lòun ò lè sùn nígbà tí wọ́n mú òun lọ síbi tí àwọn akẹ́kọ̀ọ́ náà wà. Dókítà jẹ́ kí ó di mímọ̀ pé gbogbo àwọn akẹ́kọ̀ọ́ náà ló ní àìsàn ibà. Kábíyèsí ní ìgbà tí dókítà sọ̀rọ̀ náà lòun rí i dájú pé Ọlọ́run ń bẹ ní ìhà wa ní tòótọ́, ó sì ń gbọ́ àdúrà torí àwọn onímọ̀ ìṣègùn òyìnbó fìdí ẹ̀ múlẹ̀ pé àìsàn ibà ò gbọdọ̀ pẹ́ lára ọmọdé lọ́jọ́ 4 sí 5 láì lo oògùn ó lè gbẹ̀mí ọmọ náà. Àwọn akẹ́kọ̀ọ́ yìí sì wà nígbèkùn lé ní oṣù kan láì lo oògùn tàbí fún wọn ní ìtọ́jú kankan. Kábíyèsí ní ó túmọ̀ sí pé àdúrà àwọn èèyàn jákèjádò àgbáyé ló ṣiṣẹ́ ìwòsàn àti iṣẹ́ ìdóòlà náà láì sí ìfarapa. Kábíyèsí ọba Ghandi Afọlábí ní fún àwọn èèyàn tó ń sọ pé ìṣẹ̀lẹ̀ náà ò jọmọ́ òótọ́ pé bóyá wọ́n kó àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ náà pamọ́ sí ibì kan ni. Kábíyèsí ní ọ̀rọ̀ náà rú wọn lójú pé báwo ni àwọn ọmọdé yóò ṣe wà nígbèkùn nínú igbó fún ọjọ́ pípẹ́ tí wọn ó sì tún wà láàyè, àmọ́ àjùlọ Ọlọ́run ló ṣiṣẹ́ lórí ìyẹn. Ẹ̀wẹ̀, Kábíyèsí ní ọ̀rọ̀ àtayébáyé tí wọ́n máa ń sọ pé ogun ò jàjàjà kókó Ògbómọ̀ṣọ́, òótọ́ ọ̀rọ̀ ni ọ̀rọ̀ náà o, torí nígbà tí ó tó àkókò kan àwọn èèyàn kan nílẹ̀ òkèèrè bẹ̀rẹ̀ sí béèrè pé ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń jí àwọn èèyàn àwọn akẹ́kọ̀ọ́ gbé ní Nàìjíríà ni, tí òkìkí ìṣẹ̀lẹ̀ ti ìlú Ògbómọ̀ṣọ́ náà fi wá kàn tó bẹ́ẹ̀ gẹ́ tí gbogbo ìròyìn lágbàáyé fi ń sọ nípa rẹ̀. Ọba Ghandi Afọlábí ní ọ̀pọ̀ èèyàn tí kò tí ì mọ̀ pé òun ti jọba, òun ni Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́, wọ́n mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ náà bí òkìkí rẹ̀ ti kàn tó. Kábíyèsí ní òkìkí náà kàn débi tí ọ̀rọ̀ ká àwọn èèyàn tí wọn ò kí ń ṣe ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ gan lára. Ó rí bẹ́ẹ̀ nígbà tí gbajúgbajà akọrin tàkasúfèé David Adeleke Davido wọ aṣọ tí ó fi hàn gbogbo àgbáyé níbi ayẹyẹ ìbẹ̀rẹ̀ eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ti àgbáyé ìyẹn World Cup. Nípa ìṣẹ̀lẹ̀ náà, Ọba Ghandi ni ó fi hàn pé gbogbo àgbáyé ni wọ́n
mọ̀ nípa ìlú Ògbómọ̀ṣọ́. Ó wá sọ yanya pé bí àwọn èèyàn ṣe gbọ́ nípa Ògbómọ̀ṣọ́ fún ìṣẹ̀lẹ̀ náà ni wọn ó tún bẹ̀rẹ̀ sí máa gbọ́ dáadáa nípa Ògbómọ̀ṣọ́. Ẹ̀wẹ̀, kábíyèsí tún jẹ́ ó di mímọ̀ fún gbogbo èèyàn pé ikọ̀ ọmọ ogun sọ́jà bàtálíọ̀n kan ti jẹ́ fífi ṣọwọ́ sílùú Ògbómọ̀ṣọ́ látàrí ìṣẹ̀lẹ̀ náà. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ àwọn èèyàn ló ti jẹ́jẹ́ ohun kan tàbí méjì láti ṣe fún ìlú Ògbómọ̀ṣọ́. Nítorí náà kí àwọn èèyàn ọmọ Ògbómọ̀ṣọ́ má bẹ̀rù, kí wọn ó má mìkàn. Àwọn tí wọ́n ń bẹ lájò kí wọn ó wálé, kò sí ìyọnu kankan fún wọn. Kábíyèsí ó ṣàìgbà aládùúrà fún àwọn ẹbí àwọn èèyàn tí wọ́n bá ìṣẹ̀lẹ̀ náà lọ pé kí Ọlọ́run ó tù wọ́n lọ́kàn. Ìjọba ò ní agbára kankan tó lè fi gba ènìyàn, Ọlọ́run nìkan ló lè gbà wá, àfi ká padà sọ́dọ̀ rẹ̀. Bíṣọ̀bù David Oyedepo ló kéde bẹ́ẹ̀ lákòókò tó ń wàásù níbi ìyàsímímọ́ ilé Ọlọ́run. Olùdásílẹ̀ ìjọ Living Faith Church Worldwide, Bíṣọ̀bù David Oyedepo ti sọ pé kò sí ìjọba kankan ní ayé tó lè fún ènìyàn ní àlàáfíà pípé bí kò ṣe pé Ọlọ́run nìkan ló lè fún ènìyàn ní àlàáfíà tòótọ́. Oyedepo sọ èyí nígbà tó ń ṣe iṣẹ́ ìránṣẹ́ níbi ayẹyẹ ìyàsímímọ́ ilé ìjọsìn tuntun tí wọ́n pè ní Dreamland Masters City ti Masters Place International Church ní ìlú Warri ní ìpínlẹ̀ Delta ní ọjọ́ Àìkú. Àlàyé yìí wà nínú àtẹ̀jáde tí ẹ̀ka ìròyìn tí Masters Place International Church fi síta ní ọjọ́ Ìṣẹ́gun. Nígbà tó ń sọ̀rọ̀ lórí kókó ẹ̀kọ́ náà, kí ló dé tí a fi ń ya àwọn ilé ìjọsìn sí mímọ́, Oyedepo kà láti inú ìwé Róòmù orí 15 ẹsẹ̀ 4. Ó ṣàlàyé pé a máa ń ya ilé ìjọsìn sí mímọ́ nítorí pé ti Ọlọ́run ni wọ́n. Ó ní Ọlọ́run ló ní ìjọ, òun sì ni olùkọ́ ìjọ rẹ̀. Ọlọ́run ló wà lẹ́yìn gbogbo ilé ìjọsìn. Torí náà à ń ya ilé náà sí mímọ́ nítorí pé òun ló ní. Ògo Ọlọ́run yóò kún ilé rẹ̀. Ilé ìjọsìn yìí yóò sì di ibùgbé rẹ̀ àti ilé ìgbàlà. Ó tún gba àwọn olùjọ́sìn níyànjú pé kí wọ́n máa wá àlàáfíà lọ́dọ̀ Ọlọ́run dípò kí wọ́n gbẹ́kẹ̀lé àwọn ètò ayé. Ó sọ pé kò sí ìjọba kankan ní ayé tó lè fún yín ní àlàáfíà, bẹ́ẹ̀ ni ẹ ò lè rí ní ọjà. Ọlọ́run nìkan ló lè fún ènìyàn ní àlàáfíà. Nínú ayẹyẹ náà, wọ́n tún ṣe àtúnyàn olùṣọ́ àgùntàn àgbà ti Masters Place International Church, Pásítọ̀ Kórèdé Kòmáyà àti aya rẹ̀, Pásítọ̀ Esther Kòmáyà sì gba ipò iṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run náà. Wọ́n ṣàlàyé pé èyí jẹ́ ìbùkún àti ìyàsímímọ́ tuntun fún ìpele tuntun nínú ìgbésí ayé àti iṣẹ́ ìránṣẹ́ wọn. Nígbà tó ń kí tọkọtaya náà àti gbogbo ìjọ lórí ìparí ilé ìjọsìn tuntun náà, Oyedepo gbàdúrà pé kí Ọlọ́run fún wọn ní àṣeyọrí tó pọ̀ sí i. Ó sọ pé ẹ kú oríire, ohun tó dára jùlọ sì ń bọ̀. Ẹ gba orí ọ̀fẹ́ tuntun lónìí láti máa dúró ṣinṣin àti láti jẹ́ olótìtọ́ sí Ọlọ́run. Lákòókò àtúnyàn náà, Oyedepo gbé ọwọ́ lé Pásítọ̀ Kórèdé àti Pásítọ̀ Esther Kòmáyà. Ó gbàdúrà fún wọn, ó sì kéde àwọn ìbùkún àsọtẹ́lẹ̀ lórí ìgbésí ayé wọn àti iṣẹ́ ìránṣẹ́ wọn. Ayẹyẹ náà tún ṣe kòńgẹ́ International Founders Conference 2026. Ó sì kó ẹgbẹẹgbẹ̀rún àwọn olùjọ́sìn àti àwọn olórí Kìrìsìtẹ́nì olókìkí láti oríṣiríṣi agbègbè ní Nàìjíríà àti àwọn orílẹ̀-èdè míì pọ̀. Lára àwọn tó wà níbẹ̀ ni Pásítọ̀ Matthew Ashimolowo, Pásítọ̀ David Ibiyome, Pásítọ̀ Bíọ́dún Fátóyìnbó, Pásítọ̀ Pọ̀jù Oyèmádé, Pásítọ̀ Bọ́lájí Ìdòwú, Reverend Tony Akinyemi, Reverend Samuel Olúbíyọ̀ àti Pásítọ̀ Yẹmí David. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ayẹyẹ náà, Pásítọ̀ Kórèdé Kòmáyà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìparí iṣẹ́ ilé ìjọsìn náà. Ó sì fi ẹ̀mí ìmoore hàn sí àwọn olórí ìjọ tó ṣe àtìlẹ́yìn fún wọn. Ó ní a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ẹ̀bùn àwọn ènìyàn rere àti fún ìgbésí ayé àwọn tí iṣẹ́ ìránṣẹ́ wọn ní ipa rere lórí ọ̀pọ̀lọpọ̀ ìran. Ògo gbogbo jẹ́ ti Ọlọ́run nìkan. Ikọ̀ ọlọ́pàá 4 wọ gàù lẹ́yìn tí wọ́n gba ẹgbẹ̀rún 53 53,000 naira owó kò tọ́ lọ́wọ́ ọ̀gá àgbà àjọ ICPC láìmọ̀ pé òun ni dírẹ́bà awakọ̀ tí wọ́n dá dúró nírònà. ń ṣe lòkété bórù mọ́ ikọ̀ agbófinró ọlọ́pàá 4 ọ̀hún lọ́wọ́ fún bí wọ́n ti ṣe gba owó kò tọ́ lọ́wọ́ ọ̀gá àgbà àjọ ICPC, àjọ tó ń rí sí ìwà kò tọ́ ní Nàìjíríà. Àbújá, olú ìlú ilẹ̀ wa Nàìjíríà, ní ìṣẹ̀lẹ̀ náà ti wáyé. Àwọn ikọ̀ agbófinró ọlọ́pàá 4 ọ̀hún ni wọ́n déédé dá ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan dúró ní ìrònà gẹ́gẹ́ bí ìṣe wọn, láìmọ̀ pé ọ̀gá àgbà àjọ ICPC, Dókítà Musa Aliyu, ni wọ́n dá dúró. Wọ́n ka onírúurú àwọn ẹ̀sùn
tí kò tọ̀nà láti ọwọ́ ikọ̀ agbófinró ọlọ́pàá sí ọ̀gá àgbà àjọ ICPC náà lọ́rùn láìmọ̀ pé òun ni tí wọ́n sì ní yóò san owó ìtanràn tí iye rẹ̀ tó $350,000 $53,000. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti fi tóni létí, ń ṣe ni wọ́n mú ọ̀gá àgbà àjọ náà lọ sí ibi oníṣòwò POS láti gba owó ọ̀hún jáde fún wọn. Wọ́n gba owó náà, wọ́n sì yọ̀ǹda rẹ̀ kí ó máa lọ. Wọ́n pín láàrin ara wọn. Àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ ni wọ́n jẹ́ ó yé wọn pé wọ́n ti jẹ èèwọ̀ àti pé òkú tí wọ́n sin ẹsẹ̀ rẹ̀ ti yọ síta. Owó tí wọ́n gbà nírònà owó ọ̀gá àgbà àjọ ICPC ni. Ikọ̀ agbófinró ọlọ́pàá mẹ́rẹ̀ẹ̀rin náà ló ti wà láhàámọ́ báyìí tí wọ́n ti ń ká síósíó bíi àtọ̀ọ́lé. Iléeṣẹ́ ọlọ́pàá ti wá bẹ̀rẹ̀ ìwádìí tó gbópọn lórí ọ̀rọ̀ náà láti lè fi ìyà tí ó tọ́ jẹ àwọn èèyàn náà tí wọ́n ṣẹ̀ sófin. Ṣe ṣáájú ní iléeṣẹ́ ọlọ́pàá ti kéde rẹ̀ pé òpin ti dé bá dídá ọkọ̀ dúró ní ìrònà fún àyẹ̀wò kò tọ́ láti ọwọ́ àwọn ikọ̀ agbófinró ọlọ́pàá ní Nàìjíríà. Gẹ́gẹ́ bí ìwòye akọ̀ròyìn iléeṣẹ́ ìròyìn Vanguard ni pé bí irú èyí bá ṣẹlẹ̀ sí odidi ọ̀gá àgbà àjọ ICPC, àjọ tó ń rí sí ìwà kò tọ́ ní Nàìjíríà, mélòó làwọn mẹ̀kúnnù tí wọn ò lórúkọ tí wọn ó ti kó sọ́wọ́ irúfẹ́ sísanwó kò tọ́ bẹ́ẹ̀ fún agbófinró. Àmọ́ bí irú èyí bá ṣẹlẹ̀ tí ìdájọ́ òdodo sì tẹ̀lé, yóò fi hàn pé kò sí ẹnìkan tí ó kọjá òfin lórílẹ̀‐èdè yìí. Tó o bá lọ ṣe àṣemáṣe pẹ̀lú obìnrin míì, ikú ni kì í sàrùn. Jarvis kìlọ̀ fún Pella bí ìgbéyàwó wọn ṣe kù ọ̀sẹ̀ mélòó kan. Gbajúgbajà olókìkí lórí TikTok Habib Hamzat tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Pella àti àfẹ́sọ́nà rẹ̀ Elizabeth Amodu tí wọ́n tún mọ̀ sí Jarvis ti ṣàlàyé nípa ohun tí wọ́n pè ní ìlérí ẹ̀mí tó mú kí ìbáṣepọ̀ wọn dúró ṣinṣin. Jarvis sọ pé bí Pella bá ṣe àìṣòótọ́ nínú ìbáṣepọ̀ wọn, ó lè mú ẹ̀mí rẹ̀ lọ. Bẹ́ẹ̀ náà sì ni bí òun fúnra rẹ̀ bá ṣe bẹ́ẹ̀. Ó ní ìgbàgbọ́ wọn ni pé Ọlọ́run ló dúró lẹ́yìn ìlérí náà. Àwọn méjèèjì sọ èyí nínú ètò kan lórí The Honest Bunch podcast tí wọ́n fi síta ní ọjọ́ Ajé, ọ̀sẹ̀ díẹ̀ ṣáájú ìgbéyàwó wọn tí wọ́n ti palẹ̀mọ́ fún ní ọjọ́ kìíní oṣù kẹjọ. Nígbà tí wọ́n béèrè lọ́wọ́ Jarvis bóyá Pella ti ṣe àìṣòótọ́ sí rí, ó dáhùn pé rárá. Pella náà sì béèrè pé kí ló dé tí òun ò fi ṣe àìṣòótọ́ sí. Jarvis ṣàlàyé pé bí ó bá ṣe àìṣòótọ́, ikú ni. Ìlànà ìbáṣepọ̀ wa ni, nítorí a ti fi ara wa fún ara wa, a sì máa ń gbàdúrà pọ̀, Ọlọ́run sì wà láàrin wa. Tí ẹnìkan bá tún lọ ṣe àìṣòótọ́ kò dáa, mo ti fi lé Ọlọ́run lọ́wọ́. Nígbà tí wọ́n tún béèrè bóyá Ọlọ́run máa dáríjì Pella bí ó bá ronúpìwàdà lẹ́yìn àìṣòótọ́, Jarvis sọ pé bẹ́ẹ̀ ni Ọlọ́run máa dáríjì. Síbẹ̀ ó fi kún pé ìlérí tí wọ́n ṣe láàrin ara wọn sì dúró. Ó sọ pé ìfẹ́ àti ìfaramọ́ wa ti lágbára, a ti fi ara wa fún ara wa, kò sì sí ìdí kankan láti ṣe àìṣòótọ́. Nígbà tí wọ́n tún béèrè bóyá wọ́n ti ṣe májẹ̀mú pàtàkì kan láàrin ara wọn, Pella sọ pé nígbà kan òun fẹ́ kí àwọn ṣe májẹ̀mú ẹ̀jẹ̀. Ó ní mo ti sọ fún un rí, mo fẹ́ gé ara wa díẹ̀ pẹ̀lú ọ̀bẹ. Mo rí lórí TikTok pé bí ẹnikẹ́ni bá ṣe àìṣòótọ́ lẹ́yìn irú májẹ̀mú bẹ́ẹ̀, ohun búburú lè ṣẹlẹ̀ sí i, ṣùgbọ́n kò fara mọ́ ìmọ̀ràn náà. Jarvis jẹ́rìí pé òun kọ̀ láti ṣe bẹ́ẹ̀. Ó sọ pé májẹ̀mú ẹ̀jẹ̀ kan ṣoṣo tí a ní pẹ̀lú Ọlọ́run. Mi ò gbà pé kí a máa ṣe irú nǹkan bẹ́ẹ̀. Ìfẹ́ àti ìfaramọ́ wa ti tó. Pella ṣe àwàdà pé kò sí ìdí kankan fún mi láti ṣe bẹ́ẹ̀, ọmọbìnrin mi rẹwà gan-an ni. Jarvis sì dáhùn pé à ń gbàdúrà pé kí irú nǹkan bẹ́ẹ̀ má ṣẹlẹ̀ rárá, gbogbo nǹkan wà lọ́wọ́ Ọlọ́run. Ọ̀gá àgbà ọlọ́pàá Nàìjíríà ṣètò ìgbéga fún àwọn ọ̀gá ọlọ́pàá sí ipò CP àti AIG. Ó gbà wọ́n nímọ̀ràn láti ṣiṣẹ́ náà pẹ̀lú òtítọ́ àti ìfẹ́ ọmọ Nàìjíríà. Ọ̀gá àgbà ọlọ́pàá Nàìjíríà Ọlátúnjí Rilwan Disu ti gba àwọn Assistant Inspector General of Police àti Commissioner of Police tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbéga níyànjú pé kí wọ́n máa fi ìwà ìrẹ̀lẹ̀, àmójútó nínú iṣẹ́ àti ojúṣe hàn ní gbogbo ìgbà. Ó tẹnumọ́ pé ìgbéga ipò náà kìí ṣe ẹ̀san fún iṣẹ́ tí wọ́n ti ṣe tẹ́lẹ̀, ṣùgbọ́n ó túmọ̀ sí pé wọ́n ń gba ipò tó ní ojúṣe tó pọ̀ sí. Lákòókò ayẹyẹ ìgbéga ipò tuntun àwọn ọlọ́pàá náà, IGP kí wọ́n kú oríire ìpele tuntun nínú iṣẹ́ wọn. Ó sọ pé ìgbéga náà jẹ́ ìdánimọ̀ tó tọ́ sí ìfaradà,
ìfaramọ́ àti ọ̀pọ̀ ọdún iṣẹ́ rere tí wọ́n ti ṣe fún ọlọ́pàá Nàìjíríà. Ó tún sọ pé àwọn ọlọ́pàá náà ti fi ìfọkànsìn wọn jèrè ìgbọ́kànlé ọlọ́pàá Nàìjíríà. IGP tún rántí àwọn ìrúbọ tí àwọn ọlọ́pàá máa ń ṣe nínú iṣẹ́ wọn bíi jíjìnà sí ìdílé wọn fún àkókò pípẹ́, iṣẹ́ lábẹ́ ipò tó le àti ìṣòro tó ń bá ìrètí àwọn aráàlú mu. Ó ní mo mọ ìnira tó wà nínú iṣẹ́ yìí nítorí ọ̀pọ̀ yín ti farada irú rẹ̀, ẹ ti pàdánù ayẹyẹ ọjọ́ ìbí, ẹ sì ti lo ọ̀pọ̀ oṣù láìsí nílé nígbà tí ẹbí yín retí yín. A kò gbàgbé gbogbo àwọn ìrúbọ wọ̀nyí. Ó rán àwọn tó ṣẹ̀ṣẹ̀ gbéga létí pé ipò tuntun wọn ti mú kí wọ́n di àpẹẹrẹ fún àwọn ọlọ́pàá kékeré tí yóò máa wò wọ́n gẹ́gẹ́ bí olùdarí. Ó sọ pé ipò yìí kì í ṣe ẹ̀san fún ohun tí ẹ ti fi ṣe nìkan. Ó jẹ́ àmì pé iléeṣẹ́ ọlọ́pàá ní ìgbẹ́kẹ̀lé nínú ohun tí ẹ ó tún ṣe lọ́jọ́ iwájú. Ìwà yín ni yóò jẹ́ àpẹẹrẹ, ìbáwí yín sì ni yóò fi ìlànà tó tọ́ hàn. Ó tún gbà wọ́n níyànjú pé kí wọ́n máa ṣáájú pẹ̀lú ìwà òtítọ́, kí wọ́n sì má ṣe faramọ́ ìwà ìbàjẹ́, lílo ipò láìtọ́ tàbí irú iṣẹ́ búburú mìíràn. Ó ní mo fẹ́ kí ẹ máa darí pẹ̀lú ìwà tó tọ́ pátápátá. Ẹ má ṣe gba ìwà búburú láàyè, ìlò ipò àìtọ́ tàbí ìwà ìbàjẹ́. Bákan náà ẹ fi àánú hàn sí àwọn ọlọ́pàá tó wà lábẹ́ yín kí wọ́n lè mọ̀ pé ẹ ní ìfẹ́ sí wọn gẹ́gẹ́ bí ènìyàn, kì í ṣe gẹ́gẹ́ bí òṣìṣẹ́ nìkan. Ọ̀gá àgbà ọlọ́pàá náà tún sọ pé ó ṣe pàtàkì kí wọ́n ṣe àgbékalẹ̀ ọlọ́pàá tó bá ìgbà mu, tó dá lórí ìmọ̀ ọgbọ́n, ìkójọpọ̀ ìròyìn àti lílo ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé nígbà tí wọ́n tún mú ìbáṣepọ̀ pẹ̀lú àwọn aráàlú lágbára sí i. Ó sọ pé a gbọ́dọ̀ máa ṣiṣẹ́ láti ṣàgbékalẹ̀ iṣẹ́ ọlọ́pàá tó jẹ́ ti ìgbàlódé, tó mọ bí a ṣe ń lo ìmọ̀ ẹ̀rọ àti ìròyìn. Ṣùgbọ́n a kò gbọ́dọ̀ gbàgbé pé ète wa ni láti jẹ́ kí àwọn òpópónà wa wà ní ààbò, kí ìdílé wa lè wà ní àlàáfíà, kí àwọn aráàlú sì ní ìgbẹ́kẹ̀lé nínú wa. Ó fi kún pé ìgbẹ́kẹ̀lé àwọn aráàlú jẹ́ ọ̀kan lára ohun tó ṣe pàtàkì jùlọ nínú iṣẹ́ ọlọ́pàá. IGP tún fi dá àwọn ọlọ́pàá lójú pé àwọn olórí ẹgbẹ́ ọlọ́pàá yóò máa tẹ̀síwájú pẹ̀lú fífi àkíyèsí sí ire wọn, ìdàgbàsókè iṣẹ́ wọn àti ìmúgbòòrò ìmọ̀ wọn. Ó tún rọ àwọn tó ṣẹ̀ṣẹ̀ gba ìgbéga pé kí wọ́n máa tọ́ àwọn ọlọ́pàá kékeré sọ́nà, kí wọ́n sì pa àwọn ìlànà rere ẹgbẹ́ ọlọ́pàá mọ́. Nígbà tó ń bá àwọn ẹbí àwọn ọlọ́pàá náà sọ̀rọ̀, ó dúpẹ́ lọ́wọ́ wọn fún ìfaradà àti àtìlẹ́yìn tí wọ́n fi hàn. Ó ní fún gbogbo ẹbí tó wà níbí lónìí, ipò tuntun yìí jẹ́ tiyín pẹ̀lú. Gbogbo àkókò tí ẹ fi dá wà nìkan, gbogbo ìbànújẹ́ tí ẹ faradà lásìkò fún ẹlòmíràn àti gbogbo ìrúbọ tí ẹ ṣe ló kópa nínú àṣeyọrí yìí. IGP tún dúpẹ́ lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún àtìlẹ́yìn rẹ̀ sí iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà. Ó sì yìn Police Service Commission fún bí wọ́n ṣe jẹ́ kí ìgbéga ipò náà wáyé ní òdodo àti láìsí ojúsàájú. Ó wá gba àwọn AIG àti CP tuntun níyànjú pé kí wọ́n wo ipò tuntun wọn pẹ̀lú ìrẹ̀lẹ̀ àti ìgboyà tó yẹ. Ó ní ẹ darí ní ọ̀nà tó máa fún àwọn míì ní ìrètí pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ wa. A ó máa ṣàgbékalẹ̀ ọlọ́pàá Nàìjíríà pẹ̀lú ìlànà tó yẹ, tó ní ìbáwí, tó mọ ojúṣe rẹ̀, tí yóò sì máa sin àwọn ọmọ Nàìjíríà pẹ̀lú ìfaramọ́. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ṣe àgbékalẹ̀ ẹ̀kọ́ nípa àyípadà ojú ọjọ́ fún àwọn olùkọ́ tó tó 300 láti lè máa kọ́ àwọn akẹ́kọ̀ọ́ bí àyípadà ojú ọjọ́ ṣe máa ń rí ní ilé ẹ̀kọ́ wọn. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ṣe ìfilọ́lẹ̀ ètò ìmọ̀ àti ìmúlò nípa àyípadà ojú ọjọ́ Climate Literacy and Awareness Program láti fi kọ́ àwọn olùkọ́ ní ìmọ̀ tó yẹ kí wọ́n lè gbé ẹ̀kọ́ nípa àyíká àti bí a ṣe lè dín àbájáde àyípadà ojú ọjọ́ kù wọ inú àwọn ilé ẹ̀kọ́. A retí pé ó lé ní olùkọ́ 300 ni yóò jèrè nínú ètò náà. Àjọ Global Impact Sustainable Development Enterprises GDEV ló ṣe àgbékalẹ̀ ètò náà ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àjọ tó mójútó ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́, University of the West of England, Bristol àti Carbon Literacy Project. Ète rẹ̀ ni láti mú kí àwọn olùkọ́ lóye dáadáa nípa àyípadà ojú ọjọ́ àti bí a ṣe lè dáàbò bo àyíká. Nípa ìfilọ́lẹ̀ ètò náà ní Ìbàdàn ní ọjọ́ Ìṣẹ́gun, kọmíṣánná fún ọ̀rọ̀ àyíká àti àwọn ohun èlò àdáyébá Adémọ́lá Adéríntọ́ sọ pé àwọn olùkọ́ ní ọ̀nà tó dára jùlọ láti fi kọ́ àwọn ọmọ nípa ìtọ́jú àyíká nítorí pé wọ́n ní ipa púpọ̀ lórí ìwà àti ìmọ̀lára àwọn ọmọ tó jẹ́ ìran ọjọ́ ọ̀la. Ó ṣàlàyé pé bó tilẹ̀ jẹ́ pé ẹ̀kọ́ nípa àyípadà ojú ọjọ́ kò tí ì di kókó pàtàkì ní àwọn ilé ẹ̀kọ́, àwọn olùkọ́ lè kó pọ̀ mọ́ àwọn ẹ̀kọ́ míì tí wọ́n ń kọ́ kí wọ́n sì máa gba àwọn ọmọ níyànjú láti ní ìfẹ́ sí ìtọ́jú àyíká. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, àwọn olùkọ́ máa ń lo àkókò púpọ̀ pẹ̀lú àwọn ọmọ, wọ́n sì ní agbára láti
nípa lórí ìwà àti ìlànà ìgbésí ayé wọn. Ìdí nìyẹn tí a fi gbà pé àwọn ni ẹni tó yẹ kí wọ́n darí ìpolongo yìí. Bí ẹ̀kọ́ nípa àyípadà ojú ọjọ́ bá ti wọ ilé ẹ̀kọ́, wọn ó kó pọ̀ mọ́ ohun tí wọ́n ń kọ́ wọn. Adénítàn tún kìlọ̀ pé àyípadà ojú ọjọ́ kìí ṣe ìṣòro ìkún omi nìkan. Ó ní ooru tó pọ̀ jù, ìbàjẹ́ ilẹ̀, àyípadà ojú ọjọ́ tí ń ṣe ṣekúṣekú àti àìsí oúnjẹ jẹ́ ìṣòro míì nípa àyípadà ojú ọjọ́. Ó sọ pé bí ó tilẹ̀ jẹ́ pé a kò lè dá gbogbo ìṣẹ̀lẹ̀ ojú ọjọ́ tó burú dúró, ìmọ̀ tó péye, ìtọ́jú àyíká tó dáa àti ìgbésẹ̀ ìjọba lè dín ipa rẹ̀ kù. Ó tún sọ pé ìjọba ti ń gba àwọn aráàlú níyànjú pé kí wọ́n má ṣe da ìdọ̀tí sínú odò àti kòtò omi nítorí pé iṣẹ́ àwọn ènìyàn lè ba gbogbo ohun amáyédẹrùn tí ìjọba ṣe jẹ́. Kọmíṣánná náà fi hàn pé ìjọba ti mú ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Ọ̀yọ́ State Rule of Law Enforcement Authority àti àwọn àjọ míì láti fi òfin àyíká múlẹ̀. Ó tún sọ pé ìjọba ti bẹ̀rẹ̀ ètò kan tí yóò pèsè èrè fún àwọn tó bá pèsè ìròyìn tó dájú nípa ẹni tó bá ń rú òfin àyíká. Ní tirẹ̀, kọmíṣánná fún ètò ẹ̀kọ́, sáyẹ́ǹsì àti ìmọ̀ ẹ̀rọ Olúṣẹ́gun Ọláyíwọlá tí Tóyìn Oyinlóye, akọ̀wé gbogbogbò tí àjọ náà sojú fún, sọ pé ètò náà jẹ́ ìdókòwò tó ṣe pàtàkì fún ẹ̀kọ́ àti ìtọ́jú àyíká. Ó ní àjọ náà yóò máa tẹ̀síwájú nínú fífi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àwọn àjọ tó ní ìgbẹ́kẹ̀lé láti mú agbára àwọn olùkọ́ pọ̀ sí i. Ó gba àwọn olùkọ́ tó wà níbẹ̀ níyànjú pé kí wọ́n lo ohun tí wọ́n kọ́ nínú ilé ẹ̀kọ́ wọn àti láwùjọ. Ní ìbẹ̀rẹ̀ ètò náà, olórí ẹ̀ka Sustainability Global Impact Sustainable Development Enterprises Lulu Akindele sọ pé ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìpínlẹ̀ àkọ́kọ́ ní Nàìjíríà tó faramọ́ ètò yìí. Ó ṣàlàyé pé ètò náà jẹ́ apá kan nínú ètò ọdún 5 tí wọ́n pinnu láti fi kọ́ ènìyàn tó tó 7,000 káàkiri ilẹ̀ Áfíríkà nípa àyípadà ojú ọjọ́ àti ìtọ́jú àyíká kí ọdún 2030 tó dé. Gẹ́gẹ́ bí ó ti sọ, ètò náà jẹ́ ìfọwọ́sowọ́pọ̀ láàrin GDAFE, University of West England, Bristol and the Carbon Literacy Project, a United-based organization. Ó fi kún pé àwọn tó bá parí ẹ̀kọ́ náà dáadáa tí wọ́n sì ṣe ètò iṣẹ́ fún ìtọ́jú àyíká yóò gba ìwé ẹ̀rí carbon literacy tí wọ́n mọ̀ lágbàáyé. Ó tún sọ pé ẹ̀kọ́ náà yóò wáyé ní ẹgbẹ́ 4 tí olùkọ́ 75 yóò wà nínú ẹ̀ka kọ̀ọ̀kan fún ọjọ́ 9 ní àwọn ilé ẹ̀kọ́ oríṣiríṣi ní Ìbàdàn. Olùdámọ̀ràn pàtàkì fún gómìnà Ṣèyí Mákindé lórí ìrànlọ́wọ́ àti ìfowópamọ́ láti ọ̀dọ̀ àwọn olùrànlọ́wọ́ Adérónkẹ́ Adédayọ̀ sọ pé ètò náà fi hàn pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìfẹ́ sí ìrànlọ́wọ́ àti ìfọwọ́sowọ́pọ̀ láti ọ̀dọ̀ àwọn alábàáṣiṣẹ́pọ̀ lágbàáyé. Ó ní ète wọn ni pé àwọn olùkọ́ yóò lóye sáyẹ́ǹsì tó wà lẹ́yìn àyípadà ojú ọjọ́ kí wọ́n sì kọ́ àwọn ọmọ wọn ní ìmọ̀ náà. Ó tún rọ gbogbo àwọn tó kópa nínú ètò náà pé kí wọ́n bẹ̀rẹ̀ sí ṣe àwọn iṣẹ́ tó máa dáàbò bo àyíká ní ilé ẹ̀kọ́ wọn àti láwùjọ. Ọ̀kan lára àwọn olùkọ́ tó kópa, Rótìmí Ọmọ́tọ́ṣọ́, tó jẹ́ olùṣàyẹ̀wò ẹ̀kọ́ fún ìjọba ìbílẹ̀ Ọ̀nà Àrà, sọ pé ẹ̀kọ́ náà wà ní àkókò tó yẹ tí yóò sì ní ipa pàtàkì. Àjọ DSS kọ̀rọ̀ ojú sí ìdájọ́ ilé-ẹjọ́ gíga àpapọ̀ lórí ẹ̀wọ̀n gbére tí wọ́n fún àwọn olórí ẹgbẹ́ jàǹdùkú méjì ni wọ́n bá ní àfi kí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ò tún dá. Àjọ DSS ti pinnu láti rawọ́ ẹ̀bẹ̀ lórí ìdájọ́ ẹ̀wọ̀n gbére tí ilé-ẹjọ́ gíga ìjọba àpapọ̀ ní Àbújá dá fún àwọn olórí ẹgbẹ́ Ansaru méjì tí ó jẹ̀bi ẹ̀sùn ìpànìyàn. Gẹ́gẹ́ bí onímọ̀ nípa ààbò Zagazola Makama sì sọ, DSS gbà pé ìdájọ́ ẹ̀wọ̀n gbére náà kò tó fún bí àwọn ẹ̀sùn tí wọ́n ṣe pọ̀ tó. Makama nínú àkọọ́lẹ̀ tí wọ́n fi sí orí Twitter ní ọjọ́ Ajé sọ pé DSS gbà pé ìdájọ́ ilé-ẹjọ́ gíga ìjọba àpapọ̀ náà rọrùn ju bó ṣe yẹ lọ. Ó sì múra láti béèrè fún ìjìyà tó pọ̀ jù bẹ́ẹ̀ lọ fún wọn. Adájọ́ Emeka Nwite dá Abubakar Abba tí wọ́n tún mọ̀ sí Abu Bara àti Mahmood Usman tí wọ́n tún ń pè ní Isa Adamu tàbí Mahmood lẹ́bi ẹ̀wọ̀n gbére lẹ́yìn tí wọ́n jẹ́wọ́ ẹ̀sùn ìgbésùnmọ̀mí 32 tí DSS fi kàn wọ́n. Ilé-ẹjọ́ dá àwọn méjèèjì lẹ́bi ẹ̀wọ̀n gbére lórí ẹ̀sùn 30 nígbà tí ẹ̀sùn 29 fún wọn ní ẹ̀wọ̀n 20 ọdún. Lórí àwọn ẹ̀sùn tó kù, ilé-ẹjọ́ pàṣẹ pé ìjìyà náà bẹ̀rẹ̀ láti ọjọ́ tí wọ́n ti mú wọn. Àwọn ẹ̀sùn tí wọ́n fi kan àwọn méjèèjì náà ní ìpànìyàn, fífún àwọn apànìyàn ní owó, jíjí èèyàn gbé fún owó ìtúsílẹ̀, ìwakùsà tí kò bófin mu, ṣíṣe àwọn bọ́ǹbù ìbílẹ̀ àti ṣíṣètò àwọn ibùgbé ìfinipamọ́ tó ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ jàǹdùkú alágbára tó ń ṣiṣẹ́ ní agbègbè Sahel àti Maghreb. Gẹ́gẹ́ bí Makama ṣe sọ,
ọ̀kan lára àwọn alákòóso DSS kan sọ pé ohun tó ń jẹ DSS lógún jùlọ ni pé àwọn ọkùnrin méjèèjì náà kò yí ìdáhùn wọn padà sí ẹ̀wọ̀n láti jẹ́wọ́ ẹ̀sùn títí di ẹ̀yìn tí wọ́n gba àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jí gbé ní Oríire ìpínlẹ̀ Ọ̀yọ́ sílẹ̀. Gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe sọ, òṣìṣẹ́ DSS náà tún sọ pé àwọn tó jí àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ náà gbé béèrè pé kí ìjọba tú àwọn olórí Ansaru méjèèjì sílẹ̀ láìsí àdéhùn kankan kí wọ́n tó tú àwọn olùfaragbá náà sílẹ̀. Ó tún fi ẹ̀sùn kàn wọ́n pé wọ́n gé orí àwọn olùkọ́ méjì láti fi fúngun mọ́ ìjọba. Ó ní gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, ìdí tí àwọn jàǹdùkú náà fi pa àwọn olùkọ́ méjì ní Oríire ni láti fi ipá mú ìjọba kí wọ́n tú àwọn olórí Ansaru méjèèjì yìí sílẹ̀. Nítorí náà kò ní jẹ́ ohun tó bófin mu tàbí tó dára kí àwọn ìdílé àwọn tó pàdánù ẹ̀mí wọn máa jìyà irú ìpọ́njú bẹ́ẹ̀ láì rí pé àwọn tó jẹ̀bi gba ìjìyà tó yẹ. Gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe sọ, DSS gbà pé àwọn ohun tó ṣẹlẹ̀ nípa jíjí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ní Oríire àti ikú àwọn olùkọ́ náà yẹ kí ó fa ìjìyà tó le ju ẹ̀wọ̀n gbére lọ. Nítorí náà wọ́n ti múra láti gbé ẹjọ́ náà lọ sí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn. Wọ́n mú àwọn ọkùnrin méjèèjì náà ní àwọn àkókò iṣẹ́ àkànṣe DSS láàrin oṣù karùn-ún àti oṣù keje ọdún 2025 ṣáájú ìdájọ́ ọjọ́ Ajé. Mahmood Usman ti jẹ́wọ́ ẹ̀sùn kan tó ní ṣe pẹ̀lú ìwakùsà tí kò bófin mu láti fi gba owó láti ṣe àtìlẹ́yìn fún ìpànìyàn, èyí tí ilé ẹjọ́ sì ti fi dá a lẹ́bi ẹ̀wọ̀n ọdún 15. Àwọn afurasí ìjàǹdùkú Fúlàní ṣèkọlù sí abúlé kan ní ìpínlẹ̀ Plateau. Wọ́n ṣekú pa èèyàn méjì tí àwọn míì sì fara pa ìyà. Àwọn àgbẹ̀ méjì pàdánù ẹ̀mí wọn ní ọjọ́ Ajé nígbà tí àwọn jàǹdùkú ọ̀daràn Fúlàní ṣèkọlù sí wọn ní agbègbè Takas ní Fairwood, ìjọba ìbílẹ̀ Parkinson ní ìpínlẹ̀ Plateau, tí àwọn àgbẹ̀ mìíràn sì farapa gidigidi nínú ìṣẹ̀lẹ̀ náà. Àwọn ará ìlú tí ìbẹ̀rù bá tí wọ́n bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìkọlù náà ṣàlàyé pé àwọn jàǹdùkú náà dá ìbẹ̀rù sílẹ̀ nínú àdúgbò náà, wọ́n sì ṣèkọlù sí àwọn àgbẹ̀ náà nígbà tí wọ́n ń ṣiṣẹ́ nínú oko wọn ní ọjọ́ Àìkú àti ọjọ́ Ajé. Ní fífi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, ọmọ ilé aṣòfin tó ń ṣojú Parkinson North Constituency ní ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Plateau, Retired Honourable Diwan Gabriel sọ pé ọ̀kan lára àwọn olùfaragbá ni wọ́n pa ní ọjọ́ Àìkú nígbà tí wọ́n pa ẹlòmíràn ní ìrọ̀lẹ́ ọjọ́ Ajé. Nínú àkọsílẹ̀ kan tí òun fúnra rẹ̀ fọwọ́ sí tí wọ́n sì fi ránṣẹ́ sí àwọn akọ̀ròyìn, Gabriel sọ pé wọ́n ti gbé òkú ọ̀kan lára àwọn olùfaragbá náà lọ sí ilé ìwòsàn gbogbogbò Parkinson nígbà tí wọ́n sì gbé òkú ẹnìkejì lọ sí ilé ìwòsàn Kristẹni kan ní agbègbè náà. Ó bu ẹnu àtẹ́lu ìpànìyàn náà, ó sì ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ìṣe ìkà tí kò sì bófin mu. Ó tún sọ pé ìkọlù tuntun yìí ti mú kí ìbẹ̀rù gbilẹ̀ láàrin àwọn ará ìlú tí ọ̀pọ̀ nínú wọn sì ń bẹ̀rù láti padà sí oko wọn ní àsìkò tí iṣẹ́ àgbẹ̀ ń lọ lọ́wọ́. Ó ní pẹ̀lú ìbànújẹ́ àti ìrora ọkàn ni mo fi gba ìròyìn ìkọlù tó ṣẹlẹ̀ ní àdúgbò Takas Fairwood ní ìjọba ìbílẹ̀ Parkinson tí ó gba ẹ̀mí àwọn aláìṣẹ̀ tí ó sì fi ọ̀pọ̀ ìdílé sínú ọ̀fọ̀. Mo fi gbogbo agbára mi bu ẹnu àtẹ́lu iṣẹ́ ìwà ìkà àti ìwà ipá yìí. Kò yẹ kí àdúgbò kankan máa faragbá irú àjálù bẹ́ẹ̀. Ó yẹ kí wọ́n mú àwọn tó hu ìwà bẹ́ẹ̀ kí wọ́n sì gbé wọn lọ sí ilé ẹjọ́ láì fi àkókò ṣòfò. Mo fi ẹ̀dùn ọkàn àti ìtùnú mi ránṣẹ́ sí àwọn ìdílé tí ọ̀rọ̀ náà kàn, àwọn ará àdúgbò Takas àti gbogbo àwọn ará Fairwood. Àdúrà mi wà pẹ̀lú yín ní àsìkò ìṣòro yìí. Kí Olódùmarè fún àwọn tó kú ní ìsinmi ayérayé, kí ó sì tú gbogbo àwọn tó ní ìbànújẹ́ nínú. Mo ń pe gbogbo àwọn ẹ̀ka ààbò pé kí wọ́n túbọ̀ fi agbára sí ìwádìí láti ṣàwárí àwọn tó ṣe ìkọlù burúkú yìí, kí wọ́n sì mú wọn wá sí iwájú òdodo. Àwọn ènìyàn wa ní ẹ̀tọ́ láti gbé ní àlàáfíà àti ààbò. Gẹ́gẹ́ bí aṣojú Parkinson North Constituency ní ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Plateau, máa bá àwọn ẹ̀ka ààbò àti àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi ṣiṣẹ́ láti rí dájú pé wọ́n ṣe ìwádìí tó péye, kí wọ́n sì gbìmọ̀ láti dènà kí irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ má tún ṣẹlẹ̀ mọ́. Mo bẹ̀ gbogbo àwọn ará wa pé kí wọ́n má bẹ̀rù, kí wọ́n má ṣe rú òfin, kí wọ́n sì fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ẹ̀ka ààbò nípa pípèsè ìmọ̀lára tàbí ìròyìn tó lè ràn wọ́n lọ́wọ́ nínú ìwádìí. Kí Ọlọ́run tu àwọn ìdílé tó ń ṣọ̀fọ̀ nínú, kí ó wo àwọn tó farapa sàn, kí ó sì mú àlàáfíà tó pé padà sí àdúgbò Takas Fairwood àti gbogbo Parkinson North. Àjọ NDLEA mú ọkọ àti ìyàwó kan tí wọ́n sì tún gba òbítíbitì oògùn olóró lọ́wọ́ wọn ní ìpínlẹ̀ Edo.
àwọn òṣìṣẹ́ àjọ tó ń gbógun ti oògùn olóró NDLEA ní ìpínlẹ̀ Edo ti ṣàwárí ilé kan tí wọ́n fura sí pé wọ́n ń kó oògùn olóró pamọ́ sí ní ìlú Benin. Ìṣẹ̀lẹ̀ náà sì yọrí sí mímú ọkọ àti aya kan tí wọ́n fura sí pé wọ́n ń tọ́jú àti títa oògùn olóró. Alákòóso àjọ NDLEA ní ìpínlẹ̀ Edo, Michelle Ofoyeju, ló sọ èyí di mímọ̀ nínú àkọsílẹ̀ kan tó fi síta ní ọjọ́ Ajé. Gẹ́gẹ́ bí Michelle sì sọ, àwọn òṣìṣẹ́ àjọ NDLEA gbé ìgbésẹ̀ náà ní ilégbèé kan tó wà lẹ́gbẹ̀ẹ́ Sapele Road lẹ́yìn tí wọ́n gba ìròyìn tó dájú nípa ìfura pé àwọn tó ń gbé níbẹ̀ ní ọwọ́ nínú òwò oògùn olóró. Àwọn tí wọ́n mú náà ni Christian Chukwuka, ọmọ ọdún 22, àti aya rẹ̀ Nwaneka Christian, ọmọ ọdún 23. Wọ́n jẹ́ ọmọ bíbí Ndoka ní ìpínlẹ̀ Delta. NDLEA sọ pé àwọn rí àpò 22 tó kún fún skunk cannabis tí ìwọ̀n rẹ̀ jẹ́ kìlógíráàmù 219.5. Wọ́n tún gba àwọn àkójọpọ̀ blocks Canadian loud cannabis tí wọ́n ṣe ní ọ̀nà ọ̀tọ̀ tó lágbára gan tí ìwọ̀n rẹ̀ jẹ́ kìlógíráàmù 192.67. Ní àpapọ̀, gbogbo oògùn olóró tí wọ́n gbà jẹ́ kìlógíráàmù 412.17. Ofoyeju ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí àṣeyọrí pàtàkì míì nínú ìpolongo àjọ NDLEA láti dènà òwò oògùn olóró àti lílo oògùn tí kò bá òfin mu ní ìpínlẹ̀ Edo. Ó ní a kò ní dákẹ́ nínú ìsapá wa láti dojúkọ òwò oògùn olóró. A máa ṣe ìwádìí tó péye lórí ọ̀rọ̀ yìí, a ó sì rí dájú pé ìdájọ́ òdodo wáyé. Lẹ́yìn tí wọ́n mú, Christian Chukwuka sọ pé ipò ọrọ̀ ajé tó le àti àìrí iṣẹ́ ló fà á tí òun fi wọ inú òwò oògùn olóró. Ó ní mo parí ilé ẹ̀kọ́ girama, mo sì jẹ́ awakọ̀ ọkọ̀ akẹ́rù, ṣùgbọ́n àìrí iṣẹ́ ló jẹ́ kí ọ̀rẹ́ mi fà mí sínú òwò oògùn olóró. Èmi àti aya mi ní ìbejì tí à ń tọ́jú. Ìṣòro àìsí owó sì pọ̀ gan-an. Tí wọ́n bá fún mi ní àǹfààní mi ò ní padà síbi òwò oògùn olóró mọ́. Alákòóso àjọ NDLEA ní ìpínlẹ̀ Edo tún sọ pé ìwádìí lórí ọ̀rọ̀ náà ṣì ń lọ lọ́wọ́. Ó fi kún pé àwọn máa gbé àwọn afurasí náà lọ sí ilé ẹjọ́ nígbà tí ìwádìí bá parí. Ó tún ṣàlàyé pé gbígba oògùn olóró yìí jẹ́ ọ̀kan lára àwọn iṣẹ́ tó tóbi jùlọ tí àjọ NDLEA ti ṣe ní ìpínlẹ̀ Edo lọ́dún yìí. Ó sì tún ṣèlérí pé àjọ NDLEA yóò máa tẹ̀síwájú nínú ìsapá wọn láti tú gbogbo àwọn ọ̀nà òwò oògùn olóró ká kí wọ́n sì dáàbò bo àwọn aráàlú kúrò nínú ewu oògùn olóró. Frankowski gbóríyìn fún Victor Osimhen fún ọkàn akin rẹ̀, ó sì tún kà á mọ́ ọ̀kan lára àwọn 5 agbábọ́ọ̀lù lọ́wọ́ iwájú tó dára jùlọ lágbàáyé. Agbábọ́ọ̀lù ọmọ ẹgbẹ́ Super Eagles lọ́wọ́ iwájú Victor Osimhen ni wọ́n dárúkọ mọ́ àwọn agbábọ́ọ̀lù tó ń gba ọwọ́ iwájú 5 tó dára jùlọ nínú eré bọ́ọ̀lù lágbàáyé. Ẹlẹgbẹ́ rẹ̀ nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Galatasaray, Frankowski ti gbóríyìn fún agbábọ́ọ̀lù ọmọ Nàìjíríà náà, ó sì yìn fún ìwà ọ̀jọ̀gbọ́n rẹ̀ àti ìfẹ́ tó lágbára tó ní láti máa gbá bọ́ọ̀lù wọnú àwọn. Osimhen kọ́kọ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Galatasaray lórí àdéhùn àyálò kí ó tó fọwọ́ sí ìwé àdéhùn láti di ọmọ ẹgbẹ́ náà pátápátá ní ọdún tó kọjá. Láti ìgbà yẹn, ó ti di ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó ṣe pàtàkì jùlọ fún ẹgbẹ́ náà ní Rams Park. Agbábọ́ọ̀lù tó ti gbá bọ́ọ̀lù fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Napoli tẹ́lẹ̀ náà ti ṣe àṣeyọrí ńlá pẹ̀lú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Yellow Reds. Ó sì ti kó ipa pàtàkì nínú àwọn àṣeyọrí tí Galatasaray ti ní nínú ìdíje líìgì ilẹ̀ Turkey àti nínú àwọn ìdíje ilẹ̀ Europe. Láti ìgbà tó ti darapọ̀ mọ́ Galatasaray, Osimhen ti gbá góòlù 61 wọnú àwọn. Ó sì ti ṣe ìrànlọ́wọ́ góòlù 16 nínú àwọn ìdíje 64 tó ti gbá nínú gbogbo ìdíje rẹ̀. Èyí fi hàn pé ó jẹ́ agbábọ́ọ̀lù tó ṣe pàtàkì nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Oakham Brooks. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan pẹ̀lú O-Net tí ìwé ìròyìn Fanatic tọ́ka sí, Frankowski gbóríyìn ńlá fún Osimhen, ó sì pè é ní ọ̀kan lára àwọn agbábọ́ọ̀lù tó ń gbá góòlù tó dára jùlọ wọlé ní àgbáyé. Ó ní Victor Osimhen jẹ́ agbábọ́ọ̀lù tó wà ní ìpele àgbáyé. Ó ṣeé ṣe kí ó wà láàrin àwọn agbábọ́ọ̀lù 5 tó dára jùlọ ní àgbáyé. Ọ̀nà tí ó fi múra sílẹ̀ fún ìdíje àti ìfarabalẹ̀ rẹ̀ láti máa gbá bọ́ọ̀lù wọlé jẹ́ ohun tó yẹ kí a gbóríyìn fún. Nítòótọ́, mo lè máa sọ̀rọ̀ nípa rẹ̀ fún ọ̀pọ̀ wákàtí. Frankowski mọ Osimhen dáadáa látàrí pé wọ́n jọ gbá bọ́ọ̀lù fún Galatasaray. Ó darapọ̀ mọ́ ẹgbẹ́ náà pẹ̀lú àdéhùn àyálò láti inú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Lens ní ilẹ̀ Faransé
ní àsìkò tí ilẹ̀kùn ojú ọjà ṣí sílẹ̀ ní ọdún 2024/2025. Lẹ́yìn náà, agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Poland náà parí àdéhùn rẹ̀ pátápátá pẹ̀lú Galatasaray pẹ̀lú owó tó tó £7 million kí ọdún 2025/2026 tó bẹ̀rẹ̀. Síbẹ̀, Frankowski ti darapọ̀ mọ́ ẹgbẹ́ Rennes nínú líìgì Faransé pẹ̀lú àdéhùn àyálò ọdún kan pẹ̀lú àdéhùn tó lè yọrí sí ìforúkọsílẹ̀ pátápátá. Bí ìdíje eré bọ́ọ̀lù ọdún 2026/2027 ṣe ń súnmọ́lé, Osimhen ń retí láti túbọ̀ gbilẹ̀ sí i pẹ̀lú àfikún nínú iye góòlù tí yóò gbá wọlé kí ó sì máa ṣáájú Galatasaray nínú ìdíje fún àwọn ife ẹ̀yẹ ilẹ̀ Turkey àti láti ṣe àṣeyọrí tó ga jùlọ nínú àwọn ìdíje ilẹ̀ Europe. Àwọn ọmọ ẹgbẹ́ Boko Haram gbìyànjú láti kó àwọn ìdílé wọn kúrò láwọn apá ibì kan lágbègbè Lake Chad lẹ́yìn ìkọlù àwọn ọmọ ológun tó ń wáyé lemọ́lemọ́. Fídíò kan tí wọ́n sọ pé ó fi àwọn afurasí ọmọ ẹgbẹ́ Boko Haram hàn bí wọ́n ṣe ń rìn pẹ̀lú àwọn aya wọn àti àwọn ọmọ wọn ní agbègbè adágún Lake Chad ti bẹ̀rẹ̀ sí tàn káàkiri lórí ìkànnì ayélujára. Olùṣàmúlò kan lórí ìkànnì X tí orúkọ rẹ̀ ń jẹ́ The Crusader tó pín fídíò náà ní ọjọ́ Ìṣẹ́gun sọ pé àwọn afurasí ọmọ ẹgbẹ́ náà ń kó lọ sí ibùdó tuntun kan lẹ́yìn tí àwọn ọmọ ogun ti mú ìgbésẹ̀ wọn pọ̀ sí i. Gẹ́gẹ́ bí àkọsílẹ̀ náà ṣe sọ, ìkọlù àti ìgbésẹ̀ tí àwọn ọmọ ogun Nàìjíríà ti ń gbé ti mú kí ó ṣòro fún àwọn jàǹdùkú náà láti kó àwọn ìdílé wọn lọ sí ibi tí wọ́n gbà pé ó láàbò. Àkọsílẹ̀ náà lórí X sọ pé bí àwọn ọmọ ogun Nàìjíríà ṣe ń gbógun ti àwọn jàǹdùkú, àwọn ọ̀daràn náà kò lè kó àwọn ìdílé wọn lọ sí àwọn ibi tó láàbò mọ́. Kò sí ibi ìfarapamọ́ tó dájú fún àwọn apànìyàn àti àwọn alábàáṣiṣẹ́pọ̀ wọn mọ́. Daily Post sọ pé ní àwọn ọjọ́ díẹ̀ sẹ́yìn báyìí, àwọn ọmọ ogun Nàìjíríà ti mú ìgbésẹ̀ wọn pọ̀ sí i lòdì sí àwọn ẹgbẹ́ apànìyàn, wọ́n sì ti ṣàṣeyọrí nínú ọ̀pọ̀ iṣẹ́ ológun tí wọ́n ti ń ṣe.